Psalm tá a lè lò pẹ̀lú oyin fún Isoye, ẹni tó ń kàwé, ẹni tó ń kọrin tó máa ń sáré gbàgbé nǹkan, abẹ́ni tí iyì rẹ̀ kì í tètè sọ tó tètè máa ń gbàgbé nǹkan. Báyìí ló ṣe lè lo oyin pẹ̀lú Psalm fún Isoye. Apostle Prophet Oyetọ́lá Wúrà ló ń bẹ sọ̀rọ̀, àdúrà rẹ̀ máa gbà. Now, wá ike white, ike funfun white tí kò tóbi. Oyin gidi ni kó wá, da oyin gidi sínú ike yẹn. Tó bá ti di ní alẹ́, rí pé ò ń gbé ike yẹn síbi tí ìrì máa ti sẹ̀ sí. Ike tó foyin sí yẹn máa cover ẹ̀. Gbọ́ mi, tí ìrì bá sẹ̀, ewé oko máa ń jí ni, àṣírí ni. Now, tó o bá ti fi oyin sínú ike, gbé síbi tí ìrì máa ti sẹ̀ sí lálẹ́, kí ìrì sẹ̀ sí mọ́júmọ́, kó o tó fọhùn sẹ́nikẹ́ni, sáré lọ síbẹ̀. O lè bọ́mọ ẹ ṣe, o lè ṣe fúnra ẹ. Sáré lọ gbé ike yẹn láì tí fọhùn sẹ́nikẹ́ni. Ṣí Bíbélì ẹ sí Psalm 19. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Olúwa. Ka Psalm 19 sí lẹ́ẹ̀méje. Tó bá ti kà sí, dé padà, lọ gbé síbì kan. Tó bá tún di alẹ́, tún lọ ṣe bó ṣe ṣe ta kọ́kọ́. Láàárọ̀ tó bá ti lọ gbé láì tí fọhùn sẹ́nikẹ́ni, tún ka Psalm 19 yẹn sí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Wàá repeat ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ìwọ tí ọmọ rẹ ò mọ̀wé dáadáa, ìwọ tó kì í tètè rántí nǹkan, ìwọ tó máa ń kọrin tó máa ń gbàgbé orin, tó bá ti ṣe nǹkan lọ́jọ́ mẹ́ta, lẹ́yìn yẹn kó gbàdúrà sí. Bẹ̀rẹ̀ sí ní láàárọ̀ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ìyípadà máa dé. Wàá rí ìyípadà nínú ọpọlọ, iyì rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sọ. 0810 63 11 252 WhatsApp number mi náà nìyẹn. 0810 63 11 252. Apostle Prophet Oyetọ́lá Wúrà, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ò ní gbàgbà tí àdúrà. Bá mi share program mi, kó dẹ̀ follow mi, yóò dára fún ẹ.